tí sì pé àti kò lọ́wọ́ wọn ṣùgbọ́n Nàìjíríà gan ògbòmìnira kò lọ́dọ̀ wọn Nàìjíríà fún ara rẹ̀. تخرجنا من الاستعمار ودخلتنا في الاستغلال. lóòótọ́ la gbòmìnira kò lọ́dọ̀ àwọn tí wọ́n mú wa lẹ́rú ṣùgbọ́n àtúnyẹ àtúgbò inú garagara àtúwà bá àti gbòmìnira kò lọ́dọ̀ àwọn tí wọ́n lò wọ́n gbòmìnira garagara ní kí ọjà wọlé lọ́pọ̀ kókó kẹ̀kẹ́ يجب علينا أن نقوم بما هو أحسن بدلا مما هو أحسن. torí bẹ́ẹ̀ tó da fún wa mo ní kọjá pé lórí tó da lágbó náà. نحسن إلى هذه البلاد ولا نسيء إليها. ká máa ṣe dáadáa sójú èdè tá a wà bẹ́ẹ̀ yìí ẹ má jà ṣe ìdásí. هذه البلاد orílẹ̀-èdè náà. نعم المتحررة والمحررة. فهذه البلاد التي يجب أن يحكمها كل خير وكل حسن وكذلك أيضا الطمأنينة. وإذا الخوف والفزع والقلق وإهراق الدماء وخطف سبحان الله العظيم من الناجيين لناجين. àwọn ilé tó jẹ́ pa ti gbòmìnira aṣọ́kó ti free kò sí ìsinmi lẹ́nu mọ́ tó jẹ́ pé nígbà tá ti gbòmìnira yìí gbogbo ti jẹ́ dáadáa ó yẹ kó kárí wa oore ó yẹ kó kárí wa ìfọ̀kànbalẹ̀ peace stability ó yẹ ká máa gbé pẹ̀lú ẹ̀ tó bá di pé wàhálà ìbáyépépé àìlèjókòó àìlèdúró àìlèbẹ̀rẹ̀ àti jínigbé látọ̀dọ̀ ọmọ Nàìjíríà sọ́mọ Nàìjíríà náà. والثروات التي وهبها الله سبحانه وتعالى لهذه البلاد الحرة. tó sì jẹ́ pé gbogbo nǹkan àmúṣọrọ̀ كلها مستعملة gbogbo nǹkan àmúṣọrọ̀ لنياجها. tọ́rọ̀ ń fọ́ lédè Nàìjíríà yìí tá a bá tún pín tá a bá tún fẹ́ ọ̀kan lọ́kọ̀ mẹ́ta mẹ́ta yóò tún ṣẹ́kù ni. ونعيش في الفقر والفاقة. àwọn tó yẹ ká máa mú yẹn ló ẹni tó yẹ kí ọmọ pè ló tó ń gbàgbá sódà bẹ́ẹ̀. نيجيريا التي هي بلاد مكرمة من الله سبحانه orílẹ̀-èdè Nàìjíríà fún Ọlọ́run ló ti pọ́ lédè yìí lábẹ́ ìgbà rẹ̀. مطالب البشرية للحياة البشرية ونحن نعيش في ضيق بدلا من السعة. fún Ọlọ́run ló ti pọ́ lédè Nàìjíríà بدلا yìí. من الرفاهية. gbogbo ohun tí a fi sẹ̀mí téèyàn máa wá di táà tún ní wá lóko mímọ́ àti tẹ́lẹ̀ mi ọba tó wá wá dọ̀ wá dípò ká máa sẹ̀mí ìgbéléwúké àwọn à ń sẹ̀mí ìfowópamọ́. حريتنا والاحتفال بحريتنا يعني حرية هذه البلاد أن نحسن إليها ولا نسيء إليها لا نكون من أولئك الذين يدعون أنفسهم بوكو حرام والذين يعطفون عن الأجر orílẹ̀-èdè Nàìjíríà yìí. والذين يكتسبون ثمرات هذه البلاد. orílẹ̀-èdè Nàìjíríà wá bọ́ sọ́wọ́ àwọn kan àwọn Boko Haram àwọn làkọ́kọ́ àwọn tó tún tẹ̀lé wọn làwọn tí wọ́n ń jiyàn gbé àwọn tó sì kẹta àwọn làwọn tí wọ́n ń jí owó kó gẹ́gẹ́ lọ́wọ́ àwọn tí Nàìjíríà bó sí ó gbòmìnira báyìí ọmọ owó lọ́wọ́ ni. هذه ما يسمى بالحرية ṣé òmìnira lélẹ́yìn? مضرة. ìnira pátápátá ni òun tá à ń pò lómìnira wá di ìnira ṣé òmìnira òmìnira ní àbí ìnira? àtúwọ́ abẹ́lẹ́ fún ara rẹ̀ fún ara rẹ̀ bẹ̀rẹ̀ báwa lẹ́gbẹ̀ẹ́tì orílẹ̀-èdè yìí fún ara rẹ̀ fún gbà lọ́wọ́ ìmúnisìnwó lẹ́rú. وأن يجعل البلاد بلادا آمنة. kọ́lọ̀ wá ṣe orílẹ̀-èdè wa ta wà bẹ́ẹ̀ ó ṣe orílẹ̀-èdè fọkànbalẹ̀ fún wa. بفضل سؤال نبي الله صلى الله إبراهيم عليه السلام. àwọn náà ń pè wọn náà ní pé wá Ibrahim wọn náà àdúrà tóun náà ṣe sínú ìlú tiẹ̀ tọ́lọ̀ sí gbà ní tó ṣe sínú mọ́tà tọ́lọ̀ sí gbà bẹ́ẹ̀ ọlọ́run ó lè dáa ní wáyé ṣe lórílẹ̀-èdè fọkànbalẹ̀ fún wa. báwa ni wọn máa ṣẹ̀mí níṣẹ̀mí ọmọdé àbúrò tó tà níṣẹ̀mí níṣẹ̀mí ọmọ